kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 Ẹniọlá Sálíù lórúkọ mi. Àwọn adarí lágbàáyé ṣe ẹ̀yẹ ìkẹyìn pẹ̀lú bí wọ́n ṣe gbé Pope Francis wọ káà ilẹ̀ lọ. Àwọn aṣojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gúnlẹ̀ sí Vatican ṣáájú ẹ̀yẹ ìkẹyìn ọ̀hún. Àwọn olórí ìlú àtàwọn ààrẹ orílẹ̀-èdè yóò darapọ̀ mọ́ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tó ń ṣe ìdárò níbi ẹ̀yẹ ìkẹyìn náà. Bí ẹgbẹ̀rún lọ́nà òjìlénígba ó lé mẹ́wàá ènìyàn ló kópa láàrin ọjọ́ mẹ́ta. Àtíkù sọ kò bákùngbé ọ̀rọ̀ sí Tinubu. Ó ní aṣenibánidárò ni ààrẹ àtàwọn alátìlẹyìn rẹ̀ jẹ́. Ó ní ètò ìdìbò ọdún 2027 ni yóò jẹ́ láàrin ààrẹ Tinubu àtàwọn ọmọ Nàìjíríà. Pẹ̀lú bí nǹkan ṣe pakasọ tó tí ìpèníjà ṣì wà lágbọn ọrọ̀ ajé lágbàáyé, ilé ìfowópamọ́ UBA ṣì tún fakọyọ lọ́dún 2024. Àwọn olùdókòwò ti tún èlúmélù yàn gẹ́gẹ́ bí alága. Lórí ọ̀rọ̀ CBEX, àjọ EFCC ti kéde àwọn 8 míì gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Alámòjútó ìṣèjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers ìyẹn Ìbáàsì ti béèrè fún àkókò díẹ̀ láti jábọ̀ bí iṣẹ́ ṣe ń lọ. Ó ní òun gbọ́dọ̀ fi ara balẹ̀ torí wàhálà tó wà ní ìpínlẹ̀ náà. Àjọ NEFOND ti jábọ̀ iṣẹ́ rẹ̀. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn 500,000 làwọn ti ṣètò ẹ̀yáwó fún láàrin oṣù mọ́kànlá. Peter Obi ti fi ìpè síta fún àwọn ọ̀dọ́ láti jẹ oyè ojúlalákọ̀ọ́fín ṣọ́rí kí wọ́n má jẹ́ kí àwọn olóṣèlú fi dúdú pe funfun fún wọn pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń kọlẹ̀kùn. Ìròyìn amúlùúdùn: ìbùkún ìgbéyàwó ló jẹ́ fún Priscilla Òjó pẹ̀lú bí ilé-iṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan ṣe fi ṣe aṣojú wọn. Ìròyìn eré ìdárayá: ìdùnnú ṣubú layọ̀ fún Man United pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti fi Haruna Lukman rọ́pò Ojulund. Olùṣọ́ àgùntàn Primate Ayọ̀délé ti ìjọ Inri Evangelical Spiritual Church ti sọ̀rọ̀ o. Ó ti nàka àbùkù sí ìgbésẹ̀ àkójọpọ̀ àwọn olóṣèlú. Ó ní Àtíkù, El-Rufai àtàwọn tó kù kò lè mú orílẹ̀-èdè yìí dé ilẹ̀ ìlérí. Àgbà ẹgbẹ́ òṣèlú PDP kan ìyẹn Olóyè Ṣẹ́gun Adéwálé ti ṣe àpèjúwe Àtíkù Abubakar gẹ́gẹ́ bí adarí tí orílẹ̀-èdè Nàìjíríà nílò lásìkò tá a wà yìí. Ó tako ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP ń sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.